Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi tí a gbọ́ tó tún yà wá lẹ́nu òun ni pé wọ́n ní àǹtí wa wọ́n ní ó sáré lọ sí ìdí òrìṣà láti lọ confess ojúbọ òrìṣà láti lọ confess ìpè nítorí wọ́n rí àwọn nǹkan tó strange ìpè nínú ìwà ẹ̀ ìpè ìwà tó ń wù ìpè wọ́n fura sí àwọn ìwà ẹ̀ nítorí obìnrin tí wọ́n ní ó rí òrìṣà nínú pálásì bàbá wa tí wọ́n ní ó jẹ́ ọlọ́run nípè. Wọ́n ní òun àti obìnrin yìí wọ́n ní wọ́n máa ń ṣe wọléwọ̀de. Wọ́n ní ìgbà tí obìnrin yìí kú wọ́n ní bó ṣe sáré nìyẹn tó lọ sí ojúbọ òrìṣà tó fẹ́ lọ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níbẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin aráalé. Ṣẹ̀mọ̀ mo sì máa ń sọ fún yín pé nǹkan tá a bá gbọ́ allegedly a máa mú wá fún yín. Mi ì bá kábíyèsí gbé inú palace o, ṣùgbọ́n gbogbo nǹkan tá a gbọ́ yìí òun ní kí àwa ní ká wá torchlight ẹ̀ pẹ̀lú ẹ̀yin ènìyàn ilé. Wọ́n ní obìnrin yìí wọ́n ní ìgbà tó sùn wọ́n ní kò jí mọ́. Wọ́n ní àǹtí wa dẹ̀ ní wọ́n ní ẹ̀rù ń ba àǹtí wa. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa sáré lọ sí ojúbọ. Wọ́n ní wọ́n lọ jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe nínú pálásì. Bí a ṣe gbọ́ gan wọ́n ní ìyá onífá ti sọ pé èèyàn kan ó ti dá ẹ̀ṣẹ̀ nínú pálásì yẹn. Wọ́n ní ìyá onífá ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní ìyẹn ò dẹ̀ mọ́ gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn. Ẹ̀yin èèyàn ilé. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá Wẹ̀rínlá kì í ṣe nǹkan tó jẹ́ pé ó kéré rárá. Ṣé ẹ rí àwọn nǹkan táwọn ò rí? Àwọn tó ń gbé palace àwọn náà rí gbogbo ẹ̀ o. Ṣó ti yé yín? Ṣé ẹ mọ̀ pé nǹkan tí Queen Naomi fi ní àwọn ò lè padà wá sínú palace kì í ṣe ọ̀rọ̀ ṣeré-ṣeré o. Àwọn olórí wọn ò dúró rárá, wọ́n ń sáré kiri ni. Wọ́n ń sáré kiri ni. Ẹ̀yin náà wo obìnrin tí wọ́n ló kú ní ìsìn nínú palace. Wọ́n ní òrìṣà kan lórí tó fi kú. Ẹ mọ̀ bóyá nǹkan tí ò yẹ kan ṣe náà ṣe tí òrìṣà yìí fi jáde tó fi bínú. Because àwọn òrìṣà yẹn àwọn náà wọn ò like ìwà èérí. Wọn ò dẹ̀ like ìwà ìdọ̀tí. Wọn ò dẹ̀ like ẹ̀ṣẹ̀. Ṣó ti yé yín bóyá ó ní nǹkan kan tó gbé wọnú palace yẹn lòrìṣà yẹn fi jáde tó fi ń bínú. Tó rán ní pé obìnrin yẹn rí. Wọ́n ní torí ẹ̀ ni kò fi jí mọ́. Wọ́n ní wọléwọ̀de àǹtí wa dẹ̀ ni obìnrin yẹn. Wọ́n ní ìtorí ẹ̀ ni àǹtí wa fi sáré lọ sí ojúbọ o tí wọ́n fi lọ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn níbẹ̀. Ẹ̀yin èèyàn ilé nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Nǹkan tí ò dẹ̀ wá yé mi lọ́rọ̀ àwọn olórí ni pé kí ló dé tí ẹ̀rù ò bá àwọn olórí yìí? Tí àwọn gangan tó wá fẹ́ sọ ara wọn di àwọn tó ń gbé ẹbọ, àwọn tó ń gbé ètùtù, àwọn tó ń ṣe gbogbo ẹ̀. Tí ò bá ń ṣe yẹn ni tí wọ́n ń tọwọ́ bọ ọwọ́ wọn bọ nǹkan tí ò yẹ kí wọ́n tọwọ́ wọn bọ̀. Tó jẹ́ pé ẹyẹ òwìwí ó wá ń wá sínú palace. Ẹ mọ̀ pé ẹyẹ tó wá sínú palace àwọn ẹyẹ òwìwí yẹn náà nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi máa wá. Torí wọ́n ní ìyá onífá ní 16 days ni wọ́n represent. Kí ló máa ṣẹlẹ̀ láàrin 16 days yìí? Àmọ́ a lè sọ. Bàbá wa dẹ̀ ni wọ́n wà ní ìgbélé tí wọ́n ti ń gba àdúrà, tí wọ́n ti ń bá àwọn baba ńlá baba wọn sọ̀rọ̀. Ẹ mọ̀ bóyá gbogbo àwọn àdúrà tí kábíyèsí ń gbà òun ló jẹ́ kí gbogbo àwọn kíní máa ṣẹlẹ̀. Tó jẹ́ pé gbogbo àwọn tó bá ti ṣẹ̀ nínú palace ẹ bóyá bàbá wa fẹ́ dojú ìjà kọ wọ́n ní pẹ̀lú àdúrà. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa o lórí ọ̀rọ̀ palace kábíyèsí. Àwọn olórí yóò tiẹ̀ wá bẹ̀rù mọ́. Àwọn gan ti wá ní ìgboyà. Kí ló dé? And ó dẹ̀ yẹ kí wọ́n really ṣe nǹkan kan tó jẹ́ pé ó máa ní ibi tí wọ́n lè ṣe, tí wọ́n lè lo agbára mọ́ nínú palace bàbá Wẹ̀rínlá yìí. Ó máa ní. Because nǹkan tàǹtí wá ṣe yìí tí wọ́n ń sáré kiri tó ń lọ sójúbọ àtúmọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n tún dá nísìn.
létà la tún máa gbọ́ oríṣiríṣi nǹkan tí ò yẹ ká gbọ́ la tún máa gbọ́ lórí social media. Àfi kí Ọlọ́run kó ṣàánú kábíyèsí o. Wọ́n nítorí pé àwọn ni wọ́n sáré lọ sí ojúbọ tí wọ́n lọ ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ dúró de kábíyèsí kí kábíyèsí dé láti ibi tí wọ́n ti lọ gbàdúrà ìgbélé. Wọ́n ní láti dúró de kábíyèsí kó dé because wọn ò lè gbé ìgbésẹ̀ kankan lẹ́yìn kábíyèsí. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn ẹ̀yin èèyàn lé o. Àmọ́ irú ẹ̀ṣẹ̀ tá à ń ti wá dá ní èyí tá tó ń sọ àtúmọ̀ nǹkan tó tún ṣẹlẹ̀. Àwọn ìdílé Gèsè wọ́n ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Wọ́n dẹ̀ ti mọ̀ pé táwọn ò bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin yìí, nǹkan míì ló máa ṣẹlẹ̀ nínú palace bàbá Erin ńlá. Nítorí wípé kì í ṣe nǹkan kékeré ni eré tó ń sáré kiri. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, à ń dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé. Abẹ́ẹ̀rí pé yìí tún lágbára. Àwọn olórí ti wá sọra wọn di ẹni tó ń gbẹ́bọ, ẹni tó ń bọ ẹbọ, ẹni tó ń bọ ojúbọ. Oríṣiríṣi nǹkan náà ń ṣe nínú palace bàbá Erin ńlá. Èyí mà lágbára o. Àfi k'Ọlọ́run máa ṣàánú wa o. Àmọ́ ẹ̀ṣẹ̀ tá à ń ti wá dá ní àsìkò yìí o. Ẹ mọ̀ pé oríṣiríṣi ẹ̀ṣẹ̀ là ń ti wá ti dá sẹ́yìn. Ṣùgbọ́n èyí tí wọ́n dá yìí, a lè sọ fún yín pàtó wípé ẹ̀ṣẹ̀ báyìí ni wọ́n dá. Ó ń ya àwa náà lẹ́nu. Bá a ṣe gbọ́ nìyẹn allegedly. Ó ń yà wá lẹ́nu wípé àǹtí wa sáré lọ sí ojúbọ, wọ́n lọ ń kà, wọ́n lọ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n dẹ̀ ní wọ́n máa dúró de bàbá Erin ńlá ni. Wípé tí bàbá Erin ńlá bá jáde ní ibi tí ìgbélé tán lọ gbàdúrà fún gbogbo wa náà ni wọ́n lọ gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti àwọn ọmọ ilé Ifẹ̀. Gbogbo wa ni wọ́n lọ gbàdúrà fún. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà bàbá wa. A gbọ́dọ̀ dúró dè wọ́n. Wọ́n ní wọ́n máa dúró dè wọ́n o títí bàbá wa fi jáde. Wọ́n á dé bá wa láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé ṣàmì pé gist kan tá a sọ lánàá náà bá ṣe gbọ́ nìyẹn pàǹtí wa ló ń lóyún. Àǹtí wa ló ń lóyún. Ìgbà tí kábíyèsí wọ inú ìgbélé ni àǹtí wa tó ló ń lóyún. Ẹ rí pé nǹkan ń ṣẹlẹ̀. Wọ́n ní àwọn yèyé mẹ́ta ní irú oyún wo nìyẹn. Kí ló dé tó sọ fọ́kọ ẹ kó tó di pé wọ́n lọ sí ìgbélé tí wọ́n lọ. Wọ́n ní gbogbo wọn kàn ń wò báyìí ni. Bóyá tiẹ̀ ló ṣubú ni wọ́n fi pe dókítà. Ni dókítà wá check ẹ̀ náà ló lóyún ni. Dókítà àǹtí wa ní o. Gbogbo àwọn èèyàn tó kọ́mẹ̀ǹtì ni wọ́n ní kí ló dé tí dókítà palace ò lè check àǹtí wa. Àbí kí kábíyèsí kọ́ lọ pe personal doctor wọn kó wá check àǹtí wa. Bóyá àǹtí wa lóyún àbí kò lóyún. Nǹkan tá àǹtí wa ṣe ní ìsìn báyìí a lè sọ fún yín ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n tá bá ti gbọ́ update a máa jẹ́ kí ẹ gbọ́. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní ṣe lórí òrìṣà tó jáde sí obìnrin yìí, èyí tó ń jẹ́ àdìmú òrìṣà. Ẹ rí pé nǹkan ṣẹlẹ̀ wọ́n lórí. Wọ́n ní wọ́n wá lọ ń perform àwọn ritual yẹn lé lórí. Àwọn èèyàn ní kí ló dé tí wọ́n ń perform ritual lé lórí, pé kí ló dé tí wọ́n ò jẹ́ kí kábíyèsí jáde kó tó dé pé wọ́n ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn. Wípé kí ló dé tán lọ gbégbèsẹ̀ lẹ́yìn kábíyèsí. Wípé ṣé wọ́n mọ nǹkan tó lọ ṣe kó tó dé pé ó lọ rí àdìmú òrìṣà yìí. Mi ò mọ nǹkan tí àwọn olórí yìí tí wọ́n ń wá kiri tó jẹ́ pé òrìṣà wá ń jọ sí wọn lọ́tùn lósì. Torí obìnrin tí wọ́n ní ó rí àdìmú òrìṣà wọn ló ti jẹ́ Ọlọ́run pè. Wọ́n ní ìgbà tó dàárọ̀ ọjọ́ kejì ó kú ni. Bóyá ẹ̀rù yẹn ló wá ba àǹtí wa tó wá fi ń sáré kiri
láti lọ máa confess, láti lọ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A lè sọ fún yín ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé èyí tún lágbára. Kí ni bàbá wa ṣe tí bàbá wa fi deserve irú nǹkan báyìí? Tó jẹ́ pé every time ẹ máa ṣe nǹkan burúkú nínú palace yẹn ni. Ẹ máa tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀ ni. Kí ni bàbá wa ṣe tó fi deserve irú nǹkan báyìí? Because kábíyèsí, oore náà ṣe fún yín tó fi fẹ́ gbogbo yín nà. Oore òun ni kábíyèsí ṣe fún yín tó fi fẹ́ gbogbo yín. Kábíyèsí wá fẹ́ yín tán. Ẹ wá jẹ́ kí kábíyèsí nísinmi. Ẹ ní ẹ ní jẹ́ kí Queen Naomi wọnú palace. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá wo fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Ẹ fẹ́ support wọn nítorí pé kí ni? Ní ìsìn òrìṣà tó ń bínú ní ìsìn àmọ́ nǹkan tó lọ ṣe tó fi ń bínú, tó fi ń lé ẹ kiri, tó fi ń yọ sí ẹ. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ o. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ má gbàgbé pé alleged ni gbogbo gist yìí o. Mi ò bá kábíyèsí gbé inú palace o. Ẹ má dẹ̀ gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.